ẹjọ sá ẹ̀kaàrọ̀. ẹ káàárọ̀. ẹ sí gan sà. ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ sà? kí ló dé tó fẹ́ mọ̀lù tí mo ti ń sọ̀rọ̀ o ò ní ṣe Jésù ò sọ fún ẹ pé ìlú báyìí lẹni tó ń bá ẹ sọ̀rọ̀ wà. ẹ má bínú sà. ẹ má bínú sà. Prophet ẹ káàárọ̀ sà ẹ jọ mo wà lẹ́nu iṣẹ́ mo fẹ́ sáré sọ two things. Mo máa bọ́lẹ̀ ń sùn sà ṣé ń dọ̀ mi sà? Prophet doctor yìí ni mo gọ́gọ́ ni mo bá rí. Ẹ jọ mo kàn fẹ́ kẹ́ bá mi wo àmì sà. Bára wa jà mo kàn fẹ́ kẹ́ bá mi wo bàbá primate ọ̀hún àwájú screen ṣé a fẹ́ lọ jagun Biafra ni a bá fẹ́ lọ sham rubber àbí kí gangan la fẹ́ lọ dánwò torí lùkùn wọn látọkàn yìí bàbá mi ṣé bọ́lọ̀ ń ṣe I don't understand ẹni tẹ́ fẹ́ wàásù Jésù fún ṣé kó wá gbé pump action wá ka yín mọ́ church ni àbí torí I don't know maybe you can see that look to you how does it look to you sir ibi tèmi ti fẹ́ mọ́rọ̀ tèmi nìyẹn ṣe sir. ẹ ṣe ká ẹ jẹ́ kí n dá yín lóhùn. mọ́mì mi Netflix ṣe ń gbọ́ ẹni sùúrù jí farabalẹ̀ ìwọ gbogbo tó ní ìyọ eléyìí sọ pé wòlíì kan tó bá tí ìpàdé wòlíì kan náà ti gbà àṣẹ ọ̀rọ̀ ẹ̀yẹn ń fẹ́ jẹ́ kó sọ́nsìn. ẹni sùúrù ọkùnrin náà GMG ẹjọ ní sùúrù ẹyẹ ká dá ẹyẹ kó dá pẹ́sítọ̀ ní ó ní kèsè jà ẹni sùúrù náà. ìyá ń gbọ́ yín. ẹni sùúrù náà ìyá mi bàbá tó wà lórí ìkànnì yìí àríra rí ní ìmọ̀ wọn rí wọn ọmọ mi rí ẹgẹ́dẹ́ bẹ́yẹn fún àtúnṣe kan Ìbàdàn lèmi ń gbé fún àtúnṣe kan mo fà lẹ́kìtì Èkìtì lè wọ́n àbáyé Adó Èkìtì mo wà ẹgẹ́dẹ́ bẹ́yẹn ìpè tá a pè wọ́n kọ́ la pè mí èyí tá a pè wọ́n kọ́ la pè wọ́n. ẹ ti ń lọ fún bàbá bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ kí ló pè ẹ́ ló fi pè ẹ́ fóònù wo ló fi pè ẹ́ ìpè wo ló pè ẹ́ bá mi sọ̀rọ̀. ẹjọ́ sẹ́rí bàbá. Prophet ẹ máa gbọ́ ẹ má yẹ ká kó lórí track nǹkan tí mo bí ìpè ọ̀nà ìpè kọ́ ni mò ń sọ lúùkù lèmi fẹ́ jẹ́ ká sọ like ìrínisí náà sọ pé. mọ́mì mi báwọn kébù máa ń múra nìyẹn ó máa ń múra bíi jàgùdà nìyẹn báwọn kébù máa ń múra nìyẹn. ẹ dá ìyá yẹn lóhùn ẹ jọ ṣe rí ọ̀rọ̀ ìpè yẹn another department tún nìyẹn. another department yẹn má sọ̀rọ̀ pé lúùkù yẹn wọ́n kẹ́kọ̀ọ́ pa ìsà. bí wọ́n ṣe múra ẹ ṣe mà ní ìwòye tiyín bí wọ́n ti múra ó lè look sàn pẹ̀lú yín bá. ìwò ìyá èmi àti yín ló ń ṣe ìwò mi àjọ ń wò ni àjọ fọ́ lójú ẹ̀ ń rí mò ń rí ẹ má ok èmi lè sọ fún yín pé bàbá yìí múra bíi wòlíì. abẹ́rẹ́ lọ nílànà kí a wà. kábíyèsí. bẹ́ẹ̀ ni ẹgẹ́ tó bẹ́ẹ̀ yẹn wọ́n lè múra bíi wòlíì. nurse tí wọ́n dé. wọ́n lè múra bíi wòlíì àbí wọ́n jọ wòlíì lójú yín pẹ̀lú múra wọn. wòlíì rẹ tó wòlíì ni wọn. kí ló ń wò ọ̀nà àwọn máa ń jókòó dìde. ẹni sùúrù GMG wòlíì ni wọ́n máa ń jókòó dìde wọ́n ti sọ pé wọ́n máa ń jókòó dìde wòlíì ni wọ́n. ta ló ń sọ̀rọ̀ yìí gan-an ẹni sùúrù obìnrin ní bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ní làákàyè. èmi ò ní làákàyè ló ń sọ yẹn àbí. ẹ nà ó ní làákàyè nà ó. ayé ẹ máa ń rún ni pẹ̀lú nǹkan tó sọ yẹn nǹkan tó wẹ́ Netflix ẹ má bá wọn mi ìfẹ́ bá wọn ṣe légé. obìnrin tí ń sọ̀rọ̀ yìí. fara balẹ̀ jọ kó gbẹ́nu sákẹ́jọ ta ló ń bẹ̀ sọ̀rọ̀ ta ló ń bẹ̀. àmọ́ ò tí ì rádàn ò tí ì rí nǹkan pè ní. nǹkan tí mo ṣe wá bẹ́ẹ̀ gangan nìyẹn ẹni tó ní ẹni tó ní ẹ̀wọ̀n kọlu ẹ̀ tí wá bẹ́ẹ̀ apárí. wòlíì apárí wòlíì apárí jẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ jọ kó fara balẹ̀ àbójú ìyá láyé yìí. gbani sọ́hun ta ló ń bá sọ̀rọ̀ ta ló máa pààyàn níwájú ọmọ apẹ̀rin àbúrò bàbá ẹ̀ yìí wà á parí gbà mí sọ̀rọ̀ ta ló máa pààyàn níwájú ọmọ apẹ̀rin wọ́n bẹ̀ mí sọ̀rọ̀ pé kíní kan ṣe àbúrò bàbá yà láàyè òdà àwọn bàbá yín ọ̀ṣọ́fà tó bá wà láyé àmà fọwọ́ rẹ̀ wọn nímú àbójì ìta yẹn ó yá ṣépè ṣé pèsè ni ẹ apárí ni ẹ àbòṣìrì wa apárí. prophet doctor ẹni sùúrù ẹ̀yin náà ti ṣe ẹni sùúrù bàbá mi ẹ dúró. ni ẹ ta ni bàbá yàrá jẹ ta ló dá ẹ. ẹni sùúrù ẹ ṣọ́ra yín o. ẹ bẹ̀rù ọ̀pá wòlíì o. kí ló gbé dání abẹ́ ìṣe ẹ̀yin méjì ń ṣe rè ìwọ wòlíì apárí. má yọ mí o mo ní kó má yọ mí tó bá yọ mí wọ́n máa yọ ọ́ kí n yọ mí o mò ń bẹ̀ sọ. ẹni sùúrù ẹ jẹ́ ká ní sùúrù. bó bá máa béèrè kankan ó béèrè pẹ̀lú ìmọ̀ ó béèrè tẹ́lẹ̀ tó rí i ó pé
ẹ tó jókòó yìí mi ì mọ̀ rí. ẹnu tó ní yẹn ni pé Prophet dákẹ́ náà tó bá ti sọ pé ìgbéraga tó kéèyàn dákẹ́ ẹ tẹ̀ máa pọ́nra yín lẹ dákẹ́ náà ẹ jẹ́ ká fi ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kó lè nítumọ̀ kí ló dé. ṣárákùnrin yóò fẹ́ ṣí èrè ní kó má yọ mí lẹ́nu màrí ló mọ́ mi sí i wọ́n ṣe lẹ́nu màrí ní mi jẹ́ kí ṣe tán. wòlíì ẹ mọ̀ yọ nìkankan ẹ̀jọ̀ ń tọrọ lọ ẹ mọ̀ yọ nìkankan. ẹ má yọ ẹnìbọ̀dẹ̀ fún wọn lẹ̀. mo ń gbọ́ yín mà. ìyá mi náà ẹ jọ ẹ má bínú ìyá mi ẹ bá question kan níbi ìkẹ́ tó dé mo dẹ̀ ń bi prophet léè kó tó di pé gm ẹjọ ẹ má bínú bàbá mi ẹ ní sùúrù ẹjọ ẹ ní sùúrù ẹ má yẹ ká fìjà ṣe mo dẹ̀ ń sọ̀rọ̀ yẹn lọ pé lùkù tí primate gbé wọ̀ yìí ìpè mò ń béèrè lọ́wọ́ prophet doctor tó wà nísàlẹ̀ bàbá mi prophet ẹ̀kọ́sà. ẹ sì náà. mo wá ń bi wọ́n pé ṣàfẹ́ ṣé wòlíì ni bàbá ta wá ṣé wòlíì ni bàbá yìí bá àbí professor. wòlíì ni wọ́n. ok mo rò páwọn onídán ni. adàfún yín ìyá mi. onídán ni wọn náà máa ń jókòó dìde. mo wá sọ. ẹ gbọ́ wòlíì ẹ mọ̀ rí ẹ mọ̀ pé gbà tí mo rí ọba mo ní à wípé wòlíì kó rán yúnífọ́ọ̀mù tẹ́ ẹ wọ̀ níjọ́ yẹn mọ̀ pé ó ti ya tó mo wá rí pé. wo ọ̀pá babaládùúrà mi ni wo ọ̀pá babaládùúrà ló lórí ọ̀fẹ́ láti dé fìlà bọ́ Jésù yẹ̀lẹ̀ mi. òun náà ni mò ń sọ èmi ò mọ̀ pé wòlíì nìyẹn mọ̀ pé mo mọ̀ yín tẹ́lẹ̀ yúnífọ́ọ̀mù nígbà yẹn tí ìran yúnífọ́ọ̀mù tuntun gbà yẹn ẹ dàbí pòfẹ́sọ̀ ń gbà yẹn àwọn onídán òpèdán. mo rí pé ẹni kákọ̀ọ̀sì àwọn wòlíì tẹ̀ láì àwọn kan bá ti ń ṣe yàmàyàmà àwọn tó ń ṣe yàmàyàmà lórí ayélujára. kò ní dá fún gbogbo wòlíì pátápátá látòkè délẹ̀ látòrí bàbá yín àwọn bàbá yín gbogbo wọn. ó kí ń gbọ́ kó má yọ mí arákùnrin yìí ó kí ń gbọ́. ẹ má yọ wọn prophet tó wá bá ẹ má yọ wọn ẹ má yọ wọn. prophet jọ dán ṣé wọ́n ti wá dá àwọn question yìí. ìwọ ń ṣèpè ní. Netflix ṣé ti dáhùn question yìí. wọn ò tí ì dáhùn question prophet tó yẹ bá mi dáhùn ẹ má dájú. kí ẹ dá wọn lóhùn prophet. mo mọ̀ pé mo sì ń bẹ sílé lérè ò kí ń gbọ́ràn o mo ń bẹ sílé lérè ò kí ń gbọ́ràn o má jẹ́ ìwọ̀n ẹ tẹ̀ dúró náà ẹ jẹ́ kí ẹ dúró mọ́mì mi ẹ dúró mi ná Netflix ẹjọ́ ẹ jèbúrí àwọn olùgbẹ́bẹ̀ ẹjọ́ mo bẹ̀ yín ẹjọ́ wòlíì apárí yìí ó ń sọ fún mi lẹ́ẹ̀kan pé ìwọ kọ́ mò ń bá sọ̀rọ̀ ìwọ dúró náà. Ègbó ni wọ́n dúró náà. Ṣé bàjẹ́ gan. Program yín ni. Ẹ má bẹ̀rù. Èwo ni wọ́n dúró náà. Farabalẹ̀ ajé abókù sọ̀rọ̀ dúró nájà rẹ̀. Ẹ mo ti gbọ́ dúró. Wọ́n yàn yín tì. Ẹ gbọ́ question pẹ̀lú kan. Ẹ ti bèrè question láì lóye ìgbà. Ó di ẹ̀mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀. Question yẹn máa yẹn ká sọ́dà gidi bàbá mi. Mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́sẹ̀. Bàbá Don. Ẹ bá mi há di Don. Prophet doctor. Ẹ ní sùúrù jẹ́ n bá dókítà ní gbólóhùn àṣọ. dókítà ó yẹ down question kan ṣé lùkù yìí ṣé Borímọládé ṣe fílẹ̀ tó yẹ fílẹ̀ lẹ́ǹdẹ̀ ṣe ń lo yẹ bá wa down. àtòrí Mọládé gan kára pa Orímọládé tó fílẹ̀ fún àtòrí Mọládé kára padà rẹ̀. ṣọ̀pọ̀n ló máa sọ́ gbabẹ́rì ẹ̀ kọjá. ṣọ̀pọ̀n máa sọ gbàdẹ́rì Orímọládé kọjá àbúrò Orímọládé ẹgbẹ́ ni Orímọládé bá wà láyà àwọn máa fọ́ Orímọládé. ó kọ̀ dàbí ẹgbẹ́ àwọn kọ́tìsì. má yọ mí o kí n gbọ́ràn ló bá ìlú wọn mi fi jẹ́ ó jẹ́ ìdíṣẹ́ lọ́wọ́ mi tó ẹ fẹ́ bàbá mi ẹni ọ̀tọ̀mátìkì o bàbá primate ẹni ọ̀tọ̀mátìkì o èmi náà bá yín ṣe mí ìwọ kéré jẹ́ ń bá parí pòlì tó sọ̀rọ̀ yẹn pé òun náà gùn òun ní kankan tó máa fi ṣépè fún mi jẹ́ ń bá yẹn sọ̀rọ̀. èmi ò bá yín ṣe ara yín wà ń bẹ̀ ìyẹn ò kàn mí but ẹni tó bá ti jẹ́ pé ó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí orí mi ọmọ àdìgbò lè máa ṣépè fún bàbá ẹ̀. bàbá ẹni tó bá bẹ kẹ́rù sílẹ̀ nìyẹn tó bá ṣe lórí ìjà yìí ni tani bàbá ẹ̀. sọlọ ń pè ní kílẹ̀ jọ́ sọlọ ń pè ní ẹlọ́bìnrin lọ́wọ́ gọ́gùn. kálábèrè lọ́wọ́ gọ́gùn. Prophet doctor ìwọ ló fẹnu kò wàhálà lára rẹ̀ ó ní ọtí pàdé wòlíì tó wòlíì tó nágbára ìwọ nágbára ó yá sọ agbára ẹ̀ fún mi mò ń gbọ́. orí yóò pé ẹ kàn ń parọ́ tọ́ra yín ni ẹ gbọ́ kankan. orí yóò pé bóyá àpárọ̀ tọ́ra wa ẹlẹ́tùwẹ̀tà sí ẹjá jọ kẹsẹ̀ sí. mo ti yáàkì ẹ bọ̀bọ̀ yìí mo ti yáàkì ẹ tó bá yọ mí màá tún gbókè padà mo ti yáàkì ẹ. bàbá ẹ ló fẹ́ hàkì ìjọ tó ló fẹ́ hàkì kí ló hàkì sórí hàkì orí yẹn ti dàrú orí yẹn ti dàrú ẹ sọ fún mi pé kí ni. bàbá ẹjọ sá
ẹjọ́ mi ìfẹ́ kẹ́ ẹ sí pé ẹjọ́ tó lọ sí ẹ̀rọ tó dúró yìí wọ́n lè di ẹni tó ṣe tó dùn mọ́ tó ṣe tó dùn yàn lé ní ó lè ṣe tó máa dùn mọ́. èrò ni kò pọ́sibù àwọn aṣọ ẹ wo àwọn yóò gbà ti Jésù wọn àmà láyé wá ẹ kúrò lórí ẹ ọmọ àlè ọmọ kọ́ lọ́dẹ̀ máa bú bàbá ẹ̀ kó bá sọ. bàbá mi wàláì mo ní wàláì sẹ́wùn jìnnú bàkí wà fún yín o wàláì ọmọ wèrè tó gbégbó sọdá ṣe é mọ bẹ̀rẹ̀ mọ́. ẹ kúrò lórí ẹ tó bá lọ ní wèrè mò ń tọ́jú wèrè ó kéré gan bàbá wèrè ló já wèrè jù. ẹni sùúrù ṣe é bàkí. bàbá ṣe ti jẹun láàárọ̀ rẹ̀. káni wọn lọ wọn lájọ ríra ní bàbá ẹni sùúrù ó náà lóye sọ pé ṣé tó àbí kí ló dé. dókítà ṣe ti ríbi tí mò ń gbọ́ sí ṣe ní pẹ́ sọ̀rọ̀ tá à ń sọ ìmọ̀ba. bàbá wò ni ẹjọ́ primate ẹjọ́ ẹni pẹ́ sọ̀rọ̀ báyìí. bàbá àdúrà nídìí àti báwọn sọ̀rọ̀ àwọn àjọ ti Kristi ni àwọn àjọ ti Kristi ni ọba nídìí àti báwọn sọ̀rọ̀. Bọ́ládé ṣe ti jẹun. nínú ni àjà wúlú yà wúlú yà kì. wà á ṣeré lóṣùbà níbi ẹgbọnú kẹtẹ ìbámọ lọ ẹgbọnú ẹ lọ ó yà jẹ kájọ kẹsẹ̀ sí lórí àdàtú lórí àgbúlù ràkà. wà á ṣe àgàtú ṣé màgàtú àgàtú Hulika. Faustina ni na wata mura mo fi ka ro chata huli mura. Ẹ ti mú gbó láàárọ̀ wàláì. Ẹ ti mú gbó gidi ni o. Dáàdi ẹ gbọ́ pa sókè, dáàdi ẹ gbọ́ pa sókè. Dáàdi ẹ gbọ́ pa sókè. Pamọ́lẹ̀ ẹjọ́ pamọ́lẹ̀ ẹjọ́ pamọ́lẹ̀. Àtàwọn ìjánu, àtàwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fi dá. Ẹjọ́ pamọ́lẹ̀. Ìtara wa ṣe tí. Ìjà mo tó bá. Àyín kò mọ̀ lóyà sọ́kà wuli. Kábíyèsí ní sùúrù náà. Ọlọ́run mo sori malade o. Bàtà kẹfà fúli ẹ̀fọ́. Ní sùúrù ìwó tó owó tó. Ó ti mú gbó láàárọ̀ ẹ dákẹ́ jàre ẹ dákẹ́ jàre àwọn bíríkìlà kọ́lọ́ fún mi ní ilé tó wà lọ́wọ́ kí ni kàrámọ̀ ọ̀pá yín ṣe gbọ́dọ̀ tí rí torí. ta ló rà ọjọ́ báyìí. dọ́kítọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn yóò dẹ̀ ń dùn báyìí. ṣé lọ́mọ ọjọ́ ní ọmọ ọ̀pá pro àṣìṣì náà ọ̀pá tì. àwọn mẹ́wẹ̀ẹ́dá máa tíráì gan-an àwọn mẹ́wẹ̀ẹ́dá mọ̀ sí ẹ̀rọ dáàdi sáwọn mẹ́wẹ̀ẹ́dá ló bá yín ṣọ̀pá yín báwọn ọ̀pá tì. táwọn mẹ́wẹ̀ẹ́dá ló ṣe papọ̀. Dáàdi ẹ lọ kó gbogbo ọ̀pá yín jáde fún wọn. ọ̀nà ló fún ní dáàdi ẹjọ́ Dáàdi ẹ lọ kó gbogbo ọ̀pá yín jáde sí wọn.